ìdààmú adémọlá adélèké ṣé gómìnà yìí náà yóò tún lọ sínú apc ni. kínní náà di ọdún mọ́kànlá báyìí nínú oṣù karùn-ún ọdún 2014 ọjọ́ kọkànlélógún oṣù náà ni ọjọ́ àbámẹ́ta sátidé kan báyìí lọ́jọ́ tí àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú apc gbogbo mọ̀ pé ọkùnrin oníjó kan wà tí wọ́n ń pè ní adémọlá adélèké. àwọn míì ń pè ní jackson, àwọn míì ń pè ní núrù, ṣùgbọ́n adémọlá ni wọ́n tẹ̀ mọ́ lórí jù, bó tilẹ̀ jẹ́ pé ohun tí wọ́n fi mọ̀ ọ́ jù lọ ni pé àbúrò ṣẹ̀rùbà wọ́n isiaka adélèké ni. kì í ṣe pé adémọlá adélèké ṣẹ̀ṣẹ̀ ń jó, ó ti jó dáadáa fún wọn nínú kàmpéènì pdp, pàápàá lásìkò tí ẹ̀gbọ́n ẹ̀ ń ṣe kàmpéènì láti di aṣòfin àgbà sẹ́nẹ́tọ̀ lọ́dún 2007. àsìkò tí wọ́n fẹ́ dìbò nìyẹn ńlá àwọn ẹgbẹ́ AD bá lọ mú olóṣèlú èkó kan báyìí Mudashiru Hussain. wọ́n ní òun ni kó wá ṣe sẹ́nẹ́tọ̀ láti Ọ̀ṣun West. nínú bá bí àwọn ará ibẹ̀. wọ́n ní Hussaini tí ń ṣe aṣojúṣòfin nílé ìgbìmọ̀ kékeré House of Representatives láti ọdún 1999. èkó ló sì ti ṣe. ọmọ èkó ló ń pera ẹ̀. báwo ni yóò ṣe wá sọdá sí Ọ̀ṣun tí yóò wá gbá àwọn lójú bẹ́ẹ̀? wọ́n ní kò ṣeé ṣe. ohun tó jẹ́ kí isiaka adélèké jáde láti kojú Mudashiru nìyẹn. ìyẹn ní 2007 àwọn PDP ló fà á kalẹ̀. nígbà náà ló sì mú adémọlá adélèké dání tí ìyẹn bẹ̀rẹ̀ sí í jó fún PDP níbi campaign gbogbo tí wọ́n bá ń ṣe fún ẹ̀gbọ́n ẹ̀. àsìkò náà làwọn PDP mọ̀ pé oníjó ńlá kan rèé, àmọ́ ijó náà kò tí ì kọjá agbègbè Ọ̀ṣun. ṣé isiaka adélèké kì í ṣe ẹni tí wọn kò mọ̀ lọ́ṣun. ìdí tí wọ́n sì fi ń pè é ní ṣẹ̀rùbà wọn ni pé ó la ọkùnrin olóṣèlú pàtàkì kan ọ̀làdọ̀ṣù ọ̀làdìpọ̀ mọ́lẹ̀ ní 1991 níbi ìbò abẹ́lé ẹgbẹ́ SDP tó sì tibẹ̀ di gómìnà àkọ́kọ́ fún wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. bí wọ́n ti mọ̀ ọ́ nìyẹn láti ìgbà náà lórúkọ rẹ̀ kò sì ti parẹ́. ohun tó jẹ́ káwọn PDP fà á kalẹ̀ náà nìyẹn, ohun tó sì jẹ́ kó wọlé níbi ìbò 2007 náà ni. ló bá di sẹ́nẹ́tọ̀ ọmọ PDP ni. àmọ́ kéèyàn jìnnà séjò ta apata àbẹ́ lórí o, ikú tí yóò pa ni èèyàn ń jìnnà sí ni. Mudashiru Hussain tí adélèké nà níjọ́sí tó fi lọ sílé aṣòfin, òun náà ló tún lé ṣẹ̀rùbà wọn kúrò níbẹ̀ ní 2011. ó lé e dànù. ló bá di sẹ́nẹ́tọ̀ ní tiẹ̀ ni wọ́n bá fi adélèké sílẹ̀ kó máa ṣe ṣìárà kiri. ọkùnrin náà sì di àgékù ejò tí ṣòro bí agbọ́n. ó wá di ìgbà tí wọ́n ń dá ẹgbẹ́ APC sílẹ̀ tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti fi ran Iyìọ́lá Omíṣọ̀rẹ́ mọ́lẹ̀ tí kò fi ní lè gbérí mọ́ lọ́ṣun. wọ́n ń wá èèyàn ńlá kan tó lè kojú ẹ̀ tí wọn yóò sì fún Arẹ́gbẹ́ṣọlá àti Bísí Àkàndé ní agbára kún agbára. òun ni wọ́n bá rántí ṣẹ̀rùbà wọn o. wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá wà tó lè ṣiṣẹ́ náà láṣeyanjú ṣẹ̀rùbà wọn ni, àti pé àwọn yóò gbé ipò sẹ́nẹ̀tọ̀ ẹ̀ padà fún tó bá ti lè gbà sáwọn lẹ́nu. ní bàbá Bísí Àkàndé, Ràúfù Arẹ́gbẹ́ṣọlá àti àwọn àgbààgbà APC tó kù bá lọ bá isiaka adélèké. wọ́n ní kó máa padà bọ̀ wá sílé, kó kúrò láàrin àwọn àlejò. ibi tó wà yẹn kì í ṣe ilé ẹ̀. ohun tí wọ́n ń sọ ni pé olóṣèlú progressive nìran àwọn adélèké, kò sóhun tí wọ́n gbọ́dọ̀ máa wá lọ sínú PDP. wọ́n ní tó bá ti gbà àwọn yóò sọ fún Mudashiru Hussain tó gba ipò lọ́wọ́ ẹ̀ pé kó jókòó ní 2015 kó má bàa du ipò náà mọ́. àwọn yóò wá nǹkan míì fún tí àwọn bá ti wọlé. nígbà tí ọ̀rọ̀ yóò sì yanjú ara ẹ̀, àwọn PDP tí wọ́n ti ní àwọn yóò jẹ́ kí Adélékè du ipò gómìnà Ọ̀ṣun ní 2015 láwọn ò sọ bẹ́ẹ̀ mọ́. wọ́n ní Omíṣọ̀rẹ́ làwọn fẹ́. wọ́n ní ṣẹ̀rùbà wọn bá yá takọ́ṣọ́ sínú APC, ó lọ́mọ progressive lòun. bẹ́ẹ̀ lóòótọ́ olóṣèlú progressive ní ìdílé wọn látilẹ̀ o. bàbá wọn Rájí Ayọ̀ọ́lá Adélékè lára àwọn bàbá tó lè kú nítorí Awólọ́wọ̀ ni. ó wà nínú Action Group, ẹgbẹ́ ọlọ́pẹ, ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ UPNC ní 1979. ohun tó jẹ́ kó di sẹ́nẹ́tọ̀ láti àdúgbò wọn nìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí kò tíì di ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà náà.
Adeleke àgbà yìí ni sẹ́nẹ́tọ̀ fún gbogbo agbègbè tó wá padà di ìjọba ìbílẹ̀ Ẹdẹ, Òṣogbo, Ìrẹ́pọ̀dùn, Ìfẹ́lódùn, Odò Ọ̀tìn àti Ìlá Ọ̀ràngún. Kò sì yẹsẹ̀ lẹ́yìn Awólọ́wọ̀ títí tó fi kú. Ohun tó jẹ́ kó jẹ́ òṣèlú àwọn Awólọ́wọ̀ yìí náà ní Isiaka Adeleke ṣe tó fi di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní 1992 nìyẹn, tó sì wà nípò náà títí tí Abacha fi gbàjọba lọ́wọ́ gbogbo wọn nínú oṣù kọkànlá ọdún 1993. Ìjà ló dé láàrin òun àtàwọn Afẹ́nifẹ́re, ìyẹn ló ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ Democratic Party. Ẹgbẹ́ náà ló sì padà wá di PDP. Nígbà táwọn APC kò sì tí ì mọ̀ bí iwájú lọ́lọ́kọ̀ ń wà wọ́n lọ tàbí ẹ̀yìn ni wọ́n wá bá a ní 2014. Ó sì tẹ̀lé wọn, ó dọmọ APC, ó sì di sẹ́nẹ́tọ̀ lẹ́ẹ̀kan sí i. Àsìkò yìí làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà mọ Adémọ́lá Adélékè dáadáa, nítorí bí ìgbín bá fa ìkarahun rẹ̀ àtẹ̀lé ni. Ibikíbi tí ẹ bá ti rí Isiaka, àfi kẹ́ ẹ rí Démọ́lá o, pàápàá níbi ìpolongo ẹgbẹ́ wọn. Ijó ni ràì, àfi bí àfiṣe, tàbí bí ẹni tó mu nǹkan. Bẹ́ẹ̀ kò mu nǹkan o, bó bá ti gbọ́lù nìkan ni kinní ọ̀hún máa ń rìn sí i lára. Àfi kó má gbọ́lù. Láti ibi ìpolongo ẹ̀gbọ́n ẹ̀ lọ́sùn yìí ló ti di pé wọ́n mú káàkiri gbogbo ibi ìpolongo APC títí dórí ìgbà tí wọn yóò kàmpéènì fún Buhari àti àwọn olóyè ẹgbẹ́ tó kù. Ibikíbi tí APC bá ń lọ, Adémọ́lá Adélékè yóò wà níbẹ̀ nítorí òun ló dàbí olórí oníjó fún wọn. Ohun tó wá ṣẹlẹ̀ ní ti kòkòrò tí kò jẹ́ kí àwọn èèyàn gbádùn obì tó gbó káká. Ikú kò jẹ́ kí àwọn èèyàn gbádùn olóṣèlú àrà lọ́sùn. Isiaka Adeleke kú lọ́jọ́ 23 oṣù kẹrin ọdún 2017 láì tí ì pé ọdún méjì tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ yàn sípò sẹ́nẹ́tọ̀. Ta ni yóò wá gba ipò Adeleke? Níbi tí wàhálà ti dé nìyẹn o. Àwọn àgbà ẹgbẹ́ ní boko jìnnà ilá kì í kó o, pé pẹ̀lú gbogbo ohun tí Isiaka Adeleke ṣe fẹ́ gbé àwọn lọ́sùn àti bí àbúrò ẹ̀ Démọ́lá ṣẹjọ́ ya tẹ̀lé ní máyà kí wọ́n yá jẹ́ kó gba ipò ẹ̀gbọ́n ẹ̀ ni, torí adìẹ kì í kú ká da ẹyin ẹ̀ nù. Inú ẹni méjì kì í dùn sí òkú ewúrẹ́ ṣá o. Bí inú ẹni tó bá fẹ́ gbé ewúrẹ́ ní gífà bá ń dùn, inú ẹni tó ní ewúrẹ́ ò lè dùn. Àwọn kan yarí, wọ́n ní Démọ́lá bíi ti báwo? Kí lọkùnrin oníjó bẹ́ẹ̀ mọ̀ nípa òṣèlú tàbí ètò ìjọba? Wọ́n ní kò ṣeé ṣe. Ó kù dẹ̀dẹ̀ kí wọ́n dìbò abẹ́lé ẹgbẹ́ APC lọ́jọ́ 14 oṣù kẹfà 2017 láti mọ ẹni tí yóò rọ́pò sẹ́nẹ́tọ̀ Isiaka Adeleke nílé ìgbìmọ̀ l'Àbújá ni wọ́n yẹ àga mọ́ Démọ́lá nídìí. Ẹgbẹ́ náà lọ gbé ẹnìkan tó lágbára jù lọ jáde, wọ́n sì ti mọ̀ pé tọ̀hún ni yóò wọlé. Ọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ kì í bá kún nílé. Ẹgbẹ́ PDP wà níbẹ̀ níbi tí wọ́n ti lù wọ́n ní àlòkì tí wọ́n jókòó jẹ́ bí ọmọ tí ìyá ẹ̀ ṣàìsí lọ́sùn. Wọ́n wá ẹni tí yóò gbé àwọn dìde. Òun ni wọ́n bá ṣẹ́wọ́ sí Adémọ́lá Adélékè ní ìbò APC kọ̀la, ìyẹn lọ́jọ́ 13 oṣù kẹfà yìí kan náà. Òun lòun náà bá yá lọ bá wọn. Asọ́tì ní jẹ́ kínní àná bí wọ́n ti dìbò abẹ́lé tiwọn náà lọ́jọ́ 14 oṣù kẹfà yìí kan náà. Adélékè lẹ́gbẹ́ PDP fà kalẹ̀. Nígbà tí wọ́n sì dìbò lọ́jọ́ 9 oṣù keje 2017, Adélékè ló wọlé bíi sẹ́nẹ́tọ̀ láti gba ipò ẹ̀gbọ́n ẹ̀. Nígbà tí àsìkò ìbò láti yan gómìnà ní 2018 dé, Adémọ́lá tún jáde. Àwọn èèyàn sì gbàgbọ́ pé ó wọlé, àmọ́ àwọn alágbára yìí lágbódà síná. Wọ́n gbé e fún Adégbóyèga Oyètọ́lá kó tó wá di ọdún 2022 tóun náà na Gbóyèga. Ohun tó sọ ọ́ di gómìnà láti ìgbà náà nìyẹn. Àmọ́ ní báyìí ìdààmú gidi wà lọ́kàn ọkùnrin gómìnà yìí o. Kò sì sẹ́ni tí yóò ṣe tí kò ní dààmú ọkàn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà lórí àlééfà tó jẹ́ ẹ̀gbọ́n fún Gbóyèga Oyètọ́lá yìí, ó jọ pé oògùn òǹfà tó ń lò ti ń fa gbogbo èèyàn sínú ẹgbẹ́ APC lọ́sùn o. Níbi tí ọ̀rọ̀ sì dúró sí báyìí, ìjì líle tó ń jà náà bí Adémọ́lá Adélékè kò bá ṣọ́ra, kìnní náà yóò ká òrùlé ẹ̀ lọ o, ìyẹn tí kò bá gbé òun fúnra ẹ̀ lọ. Gbogbo àwọn tí Adélékè fẹ̀yìntì tó gbójúlé, àwọn ni wọ́n ń jápa lọ sínú APC yìí. Bẹ́ẹ̀ PDP ni gbogbo wọn jọ ń ṣe tẹ́lẹ̀. Èyí tó sì burú ni ti àwọn sẹ́nẹ́tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá láti Ọ̀ṣun tí wọ́n kéde lẹ́ẹ̀kan náà lọ́sẹ̀ yìí ní gbangba pé ní tàwọn o, Tinubu làwọn yóò ṣiṣẹ́ fún ní 2027.
òun làwọn yóò sì dìbò àwọn fún. Bẹ́ẹ̀ PDP ní gbogbo wọn. Àwọn sẹ́nẹ́tọ̀ yìí Kamarudeen Oyewumi, Olúbíyì Ajagunlá àti Francis Fádáhùnsí ní àwọn ti wòye ohun gbogbo tó ń lọ. Àwọn sì ti wo ṣàkún ọ̀rọ̀. Àwọn ò rí ààrẹ kan tó ti gbìyànjú ṣe ohun tí Tinubu ń ṣe rí. Wọ́n ní àsìkò yìí kì í ṣe àsìkò tí àwọn gẹ́gẹ́ bí aṣòfin láti ilẹ̀ Yorùbá pàápàá ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ takò ó, àfi kí àwọn jọba àṣìṣe. Kí àwọn tó lọ fọ́gbà yánga yìí ní ọkùnrin aṣòfin kan tó ti jẹun PDP láti ọjọ́ pípẹ́ wá, Wọlé Ọ̀kẹ́, ti kó gbogbo ẹrù ẹ̀ tó di wọ̀ nílé àwọn APC tó ní ilé ọkọ òun àtijọ́ ti sú òun. Bí nǹkan sì ṣe ń lọ yìí, òjò yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rọ̀ ní o. Òjò tó sì ń rọ̀ tí kò tíì dá, Ọlọ́run nìkan ló mọ iye ẹni tójò ọ̀hún lè pa. Bí àwọn ọmọ PDP Ọ̀ṣun bá bẹ̀rẹ̀ sí ya lọ sínú APC, apá Adeleke kò lè ká wọn, kò sì sẹ́nìkan tí yóò lè dá wọn dúró. Ìdí ni pé owó burúkú wà níkàáwọ́ ẹni tó jẹ́ olórí APC Ọ̀ṣun, ìyẹn Adégbóyèga Oyètọ́lá. Iléeṣẹ́ tí wọ́n fi ṣe olórí ẹ̀, ìyẹn mínísítà fún gbogbo okòwò orí omi àti títí omi, ó lójú gómìnà ìpínlẹ̀ kan tó lè rí irú owó bẹ́ẹ̀. Ó sì dájú pé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun rárá. Nídìí èyí, Adeleke kò lè fi owó tàbí iṣẹ́ tíjọba lè gbé fáwọn alátìlẹ́yìn wọn lọ́ṣun dẹ́rùbà àwọn ọmọ PDP tó bá fẹ́ lọ sínú APC. Níbi tí ọ̀nà ti pẹ̀ka mọ́ gómìnà oníjú àrà yìí lọ́wọ́ nìyẹn. Ohun tí òun náà yóò máa rò ni pé àbí kí òun tètè ṣe bíi Wike ni, kí òun wà nínú PDP, kí òun máa ṣiṣẹ́ fún APC, kí òun ní Tinubu lòun fẹ́ ṣiṣẹ́ fún ní 2027. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno ti ń pariwo báyìí, gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé àti àwọn gómìnà míì ti ṣe ní 2023 tí wọ́n wà nínú PDP wọn, àmọ́ tó jẹ́ Tinubu ni wọ́n dìbò fún. Àwọn kan ní bó bá ṣe bẹ́ẹ̀ yóò bú lọ́wọ́ o. Táwọn APC ò bá gbà, tí wọ́n bá ní àwọn fẹ́ kó jẹ́ Oyètọ́lá ni yóò padà wá ṣe gómìnà, bí Káyọ̀dé Fáyẹmí ti ṣe lẹ́kìtì nígbà tí Ayọ̀ Fáyọ̀ṣe gba ipò lọ́wọ́ ẹ̀ ní 2014 tí wọ́n fi ṣe mínísítà, tó tún padà wá gba ipò náà lọ́wọ́ Fáyọ̀ṣe yìí kan náà ní 2018. Àmọ́ àwọn kan ní Tinubu ò ní fẹ́ wàhálà lọ́ṣun, ọgbọ́n ni wọ́n máa dá sí i. Ọgbọ́n tí wọn yóò dá sí i náà ni pé kí Oyètọ́lá máa ṣe mínísítà ẹ̀ lọ, pé nígbà tí owó gidi ti wà níbẹ̀ fóun náà, kí ni yóò tún fi ipò gómìnà ṣe. Wọ́n ní bí Adémọ́lá Adélékè bá ti lè gbà fọ́gá ẹ̀ tó ní Tinubu lòun yóò ṣiṣẹ́ fún, wọn yóò fi ipò gómìnà ẹ̀ sílẹ̀ fún ni. Àwọn míín ní tó bá ṣèyẹn, ọ̀rọ̀ ẹ̀ kò ní yàtọ̀ sí tẹni tí wọ́n fẹ́ sùn jẹ tó lọ́ọ́ fepo para o. Tó wá jókòó sẹ́bà iná, wọn yóò ti lu iná ọ̀hún ni o. Wọ́n ní bó bá fẹ́ jẹ́ Ọ̀ṣáká kó jẹ́ Ọ̀ṣáká, bí yóò sì jẹ́ Òṣoko kó jẹ́ Òṣoko. Bó bá mọ̀ pé Tinubu lòun fẹ́, kó yá kẹ́rù ẹ̀ pa á, kó gba ilé àwọn APC lọ. Wọ́n ń dúró dè é níbẹ̀. Àwọn tí wọ́n ń wo ṣàkun ọ̀rọ̀ yìí ṣáà ń sọ pé wàhálà ní gbogbo eléyìí yóò dá sọ́rùn ọkùnrin gómìnà yìí, pé kó kúkú jókòó ẹ̀ sínú PDP, kò sí ikú tí yóò pa àgbà tí wọn ò ní bá po olórí ẹ̀ níbẹ̀. Ológbò tí yóò sì pa àkèré ni tójú ti mí ẹ̀ ní yóò wọmi lọ. Wọ́n ní APC kò lè le kó jókòó kó máa wòran. Àmọ́ Adélékè fúnra ẹ̀ kò gbà pé bí òun bá jókòó bẹ́ẹ̀, páńpẹ́ ayé táwọn APC dẹ sílẹ̀ kò ní mú òun. Níbi tí ìdààmú sì ti bá a nìyẹn o. Níbo ni gómìnà oníjó yìí yóò wá gbé eléyìí gbà o? Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.